Saheed Elegushi ó ní kúre ó ní kú sí beta ṣọ́ẹ̀wà tí ò bá bọ́ta kó sọ nǹkan tí Mohbad ṣe competition tó fi kú lé Mohbad kiri tó bá sọ fún wa because it is so obvious now there is something happening behind because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó pa Mohbad àwọn tó wà níbi tí Mohbad wà wọn ò ní máa rìn on the street kí n shock yín o ìjọ tí ó ka autopsy yẹn ni bàbá àti àpọ̀dá mú ìwà ẹ̀gbọ́n wọn náà ti sọ pé àwọn ò gbà ṣé ń gbọ́ mi now ẹ bá mi pé olórí burúkú Lagos State Governor aṣièrè orí ẹ̀ dàbí báàtì tó fi ń play table tennis Sanwó-Olú ẹrú ikú ẹlẹ́nu wíwọ́ bí apá ajá ṣẹ́jọ́ yín wá ni nǹkan tó mú odindi tẹ́ mú odindi EndSARS tí gbogbo lójú náà gbogbo nǹkan tí gbogbo ayé rí nígbà EndSARS tó rí ẹ̀jẹ̀ tó rí oríṣiríṣi kí ni Inspector Babájídé kí ló ń pè é tó ṣe kí ni ẹ̀jẹ̀ bó ṣe káwọ́ sẹ́yìn ní bí adìyẹ tó jò pa tó ń wá kámẹ́rà kiri abẹ́ ti gbàgbé ni láìfù lọ parọ́ fún gbogbo world pé kò sí ẹ̀jẹ̀ the fact pé gbogbo ayé lórí ẹ̀jẹ̀ dè ní wọ́n fẹ́ pa ọmọ tó ṣe rẹ̀kọ́dì yẹn ọmọ yẹn ti wà ní Canada sí ẹ ti mọ orúkọ commissioner yẹn minister yẹn Fáṣọlá ṣé lórí burúkú ni wọ́n ni àbí nǹkan tí mo sọ nǹkan tó ti mú wọn tó ti parọ́ yẹn tó ti mú jẹ they will lie to you all. Sanwó-Olú, when the body was exhumed, you promised us they are going to set up a coroner inquest panel to establish to the public what killed Mohbad. Olomu ìyàwó Fálànà òun ló ní kó ẹ̀ díẹ̀. Ó ti mọ̀ pé Fálànà ti lọ gba Wùnmí. Ẹ wo game tó ń play bẹ́ẹ̀ yẹn. Wùnmí ti gba Fálànà ń gbà yẹn. Ṣé rántí? Ìyàwó Fálànà ló ní kó ẹ̀ dín inquest. Fálànà wá ń ṣe minimum of 4 times in a month. Ló jẹ́ kí inquest jẹ́. But up till now, ẹ ń ṣe inquest ní once in a month just because you want to frustrate Nigerians. We are not going to be frustrated. We die here. The bank got no grief for the government. We die here. Shall we buy àṣírí ti tú sí? Wọ́n ti sọ pé ẹgbẹ́ autopsy wá sí America. Kí lẹ tún fẹ́ wá sọ fún wa because it's so glaring to the world now that something is fishing. Somebody intentionally killed Mohbad. Kí ló fi pa Mohbad mo ti sọ fún yín ọmọ wa Wùnmí ló fi pa Mohbad Wùnmí ti fẹ́ pa Mohbad tẹ́lẹ̀ ó wá ṣílẹ̀kùn ilé ó ṣí fún tàwọn ìtakan wọlé abẹ́ gbọ́ mi kí ló ṣẹlẹ̀ gangan náà tí odindi Nàìjíríà tó parọ́ fún gbogbo ìlú tẹ́ sọ pé èmi náà sọ bàbá Mohbad ó wá ń grant interview ẹ̀yin olórí burúkú kan tẹ́ ní jèrè ṣe ọwọ́ yín lárí àtọ̀run ẹ wá sọ pé bàbá ń sọ̀rọ̀ jù bàbá yẹn ń tẹnumọ́ ó sọ pé tó bá ṣe DNA lẹ́yìn òun máa mú ẹni tó pa owó òun. Why is Wunmi running for DNA? Ṣé DNA jẹ́ death sentence ni? Ẹ̀wọ̀ odindi ìlú odindi ọmọ kú tí ò ṣe pọ́lọ́ òun ya gbogbo ẹ̀yin politicians lágàn gbogbo yín lẹ bímọ bó tẹ̀ jẹ́ pábí òun wà ní ọmọ yín àwọn ọmọ yín bí olórí burúkú ló kúnnú wọn àwọn ọmọ tẹ náwó lórí kí ló dé kí la ṣe fún yín ganan kí la ṣe fún yín ní Nàìjíríà náà tẹ fi ń ṣe àwọn citizen báyìí ṣé ọmọ mẹ̀kúnnù kò ráyé wá ni ṣé ọmọ mẹ̀kúnnù ráyé wá ni ìtorí bàbá Mohbad ò ti ń ṣolówó ṣé ó lè jẹ́ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àbọ̀mọ Dangote Ọlọ́run ò ní jẹ́ kó kú ṣé ó lè já wọn ni kẹ́ sọ pé ẹ rí nǹkan tó pa Mohbad ẹ tí wọ́n ń parọ́ fún wa autopsy tẹ́ ẹ gbé lọ ẹ wo gbogbo bẹ ṣe waste time wa ẹ waste time wa o ìgbésí ayé yín lẹ waste ìgbésí ayé yín lẹ waste because kanye ṣé nǹkan tí mo sọ yìí oh waste time wa o ẹ wá waste odindi 10 weeks àwa ń dúró ebi ti sọ fún yín náà ẹ̀yin believe in that country but even believing in
them or not, we are going to get that justice. Mo ti sọ pé káwọn bàbá béèrè lọ́wọ́ San Wahab, if it's possible for us to get a private investigator, we will pay for it. We are not relenting. They are covering a lot. Go and defend the petition here. Tí o bá defend it, ojoojúmọ́ ni mama ṣe show ni mama gbé ṣépè. Ó ti dojú ẹ̀sìn. Ṣèkí ò ń gbọ́ mi. Ṣèkí ò ń gbọ́ mi, ó bí ọmọ tiẹ̀. Sọ fún Elégùṣì kó bọ́ta. Kó wá defend the petition. Tó bá ti defend it, tó ti fún wa ní evidence pé ohun ọmọ kankan pa ti nípa nǹkan tí mo bá di sọ. Wàláhì, èmi kan máa kúnlẹ̀ máa bẹ̀ ni. Ṣùgbọ́n tó bá dákẹ́ tó fi pé òun ṣe èrè. Ẹ jẹ́ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ fún Unity private autopsy. Ìgbà tó sọ pé autopsy yẹn, ìgbà tó ti sọ autopsy wọn, ìjọ yẹn gangan làwọn bàbá ti kọ lẹ́tà, ni lawyer ti kọ lẹ́tà pé we want a private autopsy. Wọ́n ò lè accredit lẹ́tà yẹn. A kàn lè lọ ṣe private autopsy. Ṣé ń gbọ́ mi? A kàn lè lọ ṣe, we have to get the permission from the judge. Ṣé ń gbọ́ mi? Ó jẹ́ ká gba permission lọ́wọ́ judge ni. Òun mo sọ fún yín pé wọ́n ní judge lọ sí. Mo ń bọ̀. If you call me, I'll block you. Àwọn legal team, wọ́n ti kọ lẹ́tà sí court láti jọ́ pé we want to do a private toxicology and autopsy. Ṣé mọ̀ pé títí di bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti assign judge fún wa, kó fún wa ní authority láti lọ ṣe. Sanwó-Olú, ẹ bá wa pariwo Sanwó-Olú, Èkìtì state governor, ẹ bára yín sọ̀rọ̀, please. Ọmọ ló kú yìí, ó lè ṣẹlẹ̀ sí any one of you. Tí Wùmí bá mú eléyìí jẹsẹ́, ẹnu kan máa para wọn ní Nàìjíríà kó má sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ni. Àti kọ lẹ́tà ìpé a fẹ́ private autopsy, à ń dúró kán fún wa ní judge kó sọ pé ká go ahead ni. Wọ́n assign judge láti join. Wọ́n assign judge fún wa láti ṣe private autopsy. Àwọn olórí burúkú kan wá support Wùmí láti èní lọ, ẹ máa hashtag Wùmí, arrest Wùmí, Wùmí must die. Wùmí náà gbọ́dọ̀ kú. Ẹ máa hashtag. TikTok yẹn tuntun ẹ má bínú. Ẹ má bínú. Wọ́n ṣe o. Wo TikTok, èmi ò ráyè gbogbo hide and seek game. Ṣé kí n tún ṣọ́ọ̀kì gbogbo yín? Ṣé kí n tún ṣọ́ọ̀kì gbogbo yín? Ṣé mọ̀ pé autopsy tó sọ pé is inconclusive yẹn? Ṣé mọ̀ pé àwọn legal team bàbá wọ́n tún ní kó fún wọn ní copy up till today wọ́n fún one copy. Autopsy tó kà yẹn tó sọ pé wọn ò lè rí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad. Ṣé mọ̀ pé títí di àárọ̀ yìí ayi ń béèrè fún, ṣé ń gbọ́? Ayi ń béèrè fún copy tiwa. Wọ́n ò fún one copy. Wọ́n ò fún bàbá Mohbad ní copy fake autopsy tó kà fún wa yẹn ní court. Wọ́n ò fún bàbá. Wọ́n ò fún bàbá ní copy fake autopsy yẹn. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gangan náà? Wọ́n ò fún bàbá ní fake autopsy because wọ́n mọ̀ pé fake ni. Wọ́n mọ̀ pé tá bá gbé lọ síbòmí, wọ́n máa rí pé fake ni. Wọ́n ò fún wa ní copy autopsy yẹn. Fake tó kà court yẹn, wọ́n ò fún wa. A tún put in pa fẹ́ ṣe private one. Wọ́n assign ẹ̀ sẹ́ni judge. Wọ́n kàn fi wá sí pending. DNA náà ṣẹlẹ̀ pé jẹ́ ká lọ sí court ká lọ fún wa ní go ahead. Ipe okay, kí ni reason tẹ́ ṣe fẹ́ DNA? Ó yẹ lọ ṣe. A ti put application sí court. Ìjọ date tó jẹ́ ká lọ court. Wọ́n pè ní pé ó ní judge. Wọ́n lọ sọ́lùdé pò di July ló tún fi yẹn sí. Ẹ wo bó ṣe ń ṣe òkú ọmọ lọ́mọ. Ṣọ́lọ́run lè wò sùsù kó dáríjì àwọn politicians. Ṣọ́lọ́run lè wò sùsù kó dáríjì Sanwó-Olú.
ẹlẹ́nu bí ìdérí ọtí ẹnu ẹ̀dá bí ìgbà tó bá ń súfèé olórí burúkú olórí pípa agbárí ẹ̀ bí báàtì tó fi ń play table tennis olóṣìṣó lè jẹ́ ọmọ ẹ ìkà ò jẹ́ ṣé tí ẹ bẹ́ẹ̀ Sanwó-Olú. And these people are acting under your directive, Sanwó-Olú, because you instructed that corona inquest. Or one ṣe corona inquest once in a month. Who does that? Níbi tí ọ̀rọ̀ ikú ti ṣẹlẹ̀. Who does that? Ẹ mo be ma mú jẹ ni. Ẹ lè mele ije. Mohbad lè máa pamọ́ nínú àwọn YouTube wa. Àfi ká má mọ̀. Mohbad lè máa pamọ́. Àṣemọ́yìn lẹ ti ṣe yẹn. Àṣemọ́yìn lẹ ti ṣe yẹn. They think where they wọ́n rò bí pé àwọn olórí burúkú tó follow Ìyábọ̀ àti Tótó Díkè àwọn ló ṣe justice for Mohbad. Wọ́n mọ̀ pé àwa àkàndá èèyàn lọ́lọ́run fi sí díẹ̀. Because Nigerians, for who they are, they know they would have forgotten about this justice for Mohbad. And go and watch them on Instagram. Look, let them forget this case. We don't want it again. We are not forgetting. And you never go on social media for. We are going to talk about it every day. We are going to come to your face. We are not forgetting anything. To ba le gbon wa ko effort lórí social media. Forgetting what? One of the Indian ku eni kan forget it. Ẹ jẹ́ kí Lagos state government wá sọ tó nǹkan tó ṣẹlẹ̀ fún wa. America ti sọ pé fake results lẹ́ka fún wa, and they are going to sue you. They are. Ẹ jẹ́ kí ṣòfófó yẹn fún yín sìn. Kí ṣòfófó yẹn fún yín. Mumbo. Ṣé mo send this pin? Mo send this. Mo fẹ́ mú nǹkan lórí fóònù yẹn jẹ́ sáré mú nǹkan kan bẹ̀ mú bọ̀. Ṣé nǹkan tí mo sọ yẹn náà mo fẹ́ ka nǹkan kan fún yín mú bọ̀. Sherry, mi tí ẹ ní fi wọ̀nyí. Ẹ má worry. Afẹ́yẹ kó wá parọ́ wọn. Ayi ní nǹkan tá máa gbé jáde fún wọn. Ṣé nǹkan tí mo sọ yé yín? Afẹ́jẹ́ kó wá parọ́ ni. Ayi ní nǹkan tá máa gbé jáde fún wọn. Abeg get me. Kí ló ń ṣẹlẹ̀ gangan ní Nàìjíríà náà? So ọmọ tálíkà kọ́ máa kú, ó kọ́ máa kú, ẹ ní rí kúre lórúkọ Jésù. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ẹ wo lórí ìburúkú Wùnmí ọmọ àlè ọmọ àdánù. Ṣé wọ́n ti pé ó sọ ní quest pé Mohbad ìpégbà ṣé wọ́n ti tó sọ pé òun ti mọ Mohbad láti 10 years. Irọ́ lórí ìburúkú ń pa. Ìgbà tí Mohbad wọ Malian House ló ṣẹ̀ṣẹ̀ gbà fún. Ṣé wọ́n ti pé wọ́n máa sọ kíríkọ pé wọ́n lọ fún competition kan tí Mohbad kọ́kọ́ fi gba 500,000 competition láti kọrin ni. Mi mọ̀ bí Akọ̀gùdù lọ ti ṣe competition yẹn gbà. Mohbad wà ńbẹ̀, Wùnmí wà ńbẹ̀, gbogbo wọn wà ńbẹ̀. Tẹ́ bá rí ojú tí Wùnmí fi wo Mohbad ńjọ́ yẹn. Wọ́n ní Mohbad gan kí ó wò tí kàtẹ́gbin ni. Olórí burúkú ọmọ yìí tó máa sọ pé husband of my youth ibo ló gbé placenta lọ. Husband of my youth. Ṣé mo kan tí ó ṣe lọ ṣe kíní nílé alágbo. Ilé alágbo ní fún amber certificate. Ṣé mo kan tó bá lọ sí hospital máa kọ sọ ni mú bàbá ọmọ sí.
ó dẹ̀ lè díwájú ọjọ́ ọ̀la kó dẹjọ́ tó bá mú bá certificate kọ́kọ́ síta fún yín sí fake ni abẹ́ ẹ̀gbọ́n mi husband of my youth ibo ló gbé placenta lọ husband of my youth wọ́n ní òun pín transformer kiri Lẹ́kì husband of my youth olórí burúkú Mohbad ò tí pọ́jú kan ó ti ń ṣe kánná ó ti ń make up ó ti ń jó ó ti ń ṣe party olórí burúkú tó bá tiẹ̀ rẹ́ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé ìyá ẹ̀ ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ìyá ẹ̀ ò pẹ́ pọ́mọ mi wọn kì í ṣe báyìí ni ẹ sọ bẹ́ẹ̀ náà ìgbà tó yẹ pé bàtọ́ lọ ṣèkómọ náà ẹ lé wọn bí ìgbẹ́ ni 10 minutes tó dé bí kómọ ẹ pín ráìsì sínú kéni odindi first born bàbá ọmọdé sọ pé bàbá ọmọdé sọ pé kí wọ́n ṣe ìkómọ nílé òun ẹlẹ́ẹ̀lẹ́gbà ẹ̀yin olórí burúkú játijàti Wùmí ó mẹ́pọ̀ tí wà stigmatize láyé ẹ̀ṣá ṣọ́rọ́ ẹ̀ tó lọ ọmọ kò lè fẹ́ unfortunately ṣorí bó ṣe wà yẹn ọmọ máa jí ẹjọ́ ni wàá sọ́ra ìdíyà àbátà tó ń ju òbò sọ́kùnrin àtẹ̀ntó fẹ́ wàá máa jù sí wọn bó ṣe wà yẹn tó bá bí ìyá láyà ẹ̀dá gbé ẹ tó ń fẹ́ jáde fẹ́ síta pé ọmọ kékeré ni mí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ má rí tó bá bí pọ̀ rí ìyá ẹ̀dá gbé ẹ tó ń fẹ́ jáde tó bá ṣùọ̀ fún ẹ tó mọ̀ ẹ́ pé ìwọ kọ́ ló pa Mohbad gbé ẹ tó ń fẹ́ jáde mo fún ẹ ní 2 years mo fún ẹ 3 years tó bá fi kú wọ́n máa jí ẹ dóni ó lè ṣe because you have been stigmatized worldwide kò síbi tán tí máa wò wá mo sọ fún yín pé àwọn tó ń ṣe justice for Mohbad jù àwọn ará ìlú òyìnbó ni àwọn ará Èkó náà ń ṣe o but at the end of the day àwọn ará Èkó ìwọ̀nba ni wọ́n support wa wọ́n ṣàdúrà fún wa abẹ́ ẹ̀gbọ́n mi wọ́n ò bí ìyá láyà ẹ̀dá sẹ́ pé kò ní after 2 years Mohbad is dead Mohbad is buried this is my new mi ti rí ọkùnrin yẹn mi ti rí ó rí pé tó fún ẹ lóyún tó lọ́mọ gan kò ní audacity kò ní guts láti gbé àyà síta pé òun lòun lọ́mọ wọ́n bí ìyá ẹ̀dá ni wọ́n bí ìyá láyà ẹ̀dá ni ẹ̀pà ọmọ lọ́mọ ìwọ wá fẹ́ máa jayé Wùmí tó bá rẹ̀ ní advice ẹ̀ gan ni ṣé o mọ̀ pé Mohbad spirit will haunt you for the rest of your life o mọ̀ ṣá Wùmí o mọ̀ I'm telling you now bí àyà ẹ̀ ò sọ fún ẹ Mohbad spirit will haunt you for the rest of your life because you knew what killed Mohbad o mọ̀ nípa kú Mohbad o pẹ̀ láwọn tó pa Mohbad o dẹ̀ dákẹ́ o fi pé o ń play wa gé kàbámọ̀ jẹ Wùmí àti wo àti gbogbo àwọn supporter ẹ wàá gé kàbámọ̀ jẹ olórí burúkú ẹ o lọ promote àdúrà tó yẹ pé gbà tí Mohbad wà láyé gan kò kọrin kò sí group immortalization kò sí ńbẹ̀ kò bá wọn kọrin rí o wá lọ bọ́ta sí olóòfẹ́ kọrin àdúrà come here let me lecture you olórí burúkú ọmọ àdánù àṣìtánì ọ̀rọ̀ Mohbad àtàdúrà dàbí ọ̀rọ̀ Cain and Abel ni òṣìkà àbúrò pa ẹ̀gbọ́n ọ̀rọ̀ Mohbad àti àdúrà ó dàbí Cain and Abel ni abẹ́ ẹ̀gbọ́n mi àdúrà let me lecture you tó lórí burúkú illiterate ni gbogbo yín aláyé bàjẹ́ ni gbogbo yín ẹ jẹ́ kí n ṣàlàyé fún àdúrà now ṣó mọ̀ pé Naira Marley ló sign Mohbad rìn kiri gbogbo ìgbésí ayé ẹ̀ kò sẹ́ni tó sign ẹ̀ hàn Naira Marley ló sign ẹ̀ ó ṣeéṣe tó bá jẹ́ pé ó lọ sọ́dọ̀ producer mi ni ó lè má logo tó lóyìn ó lè má popular tó yìí ẹ bá mi kọ́kọ́ dì yẹn mú number 2 àdúrà ṣó máa pé bí Mohbad ṣe mo rí kan tó kò sí ẹ tó gbọ́ ohun ẹ̀ ọ̀tìgbà tó kú àdúrà Mohbad tó mo rí kan nìyẹn Mohbad tó lóun fi orin sí lẹ́nu ìgbà tó ń bọ̀ láyé yẹn TikTok Instagram ti fẹ́ lọ ẹ jẹ́ ká post ẹ̀ kí n bọ́ta ṣe mí Instagram ti lọ ẹ jẹ́ kí n post ẹ̀ ń bọ̀ máa sáré ṣe tán sí ẹ má bínú Mohbad ò sí mi until Mohbad is buried Mohbad ń sunkún fún ẹ̀san gan and until tó bá gbẹ̀san Mohbad is not relenting wàláhì kí gbogbo yín sọ pé ìjà mọ́ lọ́la kí gbogbo wa sọ pé àṣẹ mọ́ lọ́la Ọlọ́run máa tún gbé lómi dìde tó máa ṣe ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ kí gbogbo wa sọ pé àṣẹ justice mọ́ lọ́la ṣé ń gbọ́ Ọlọ́run máa tún gbé lómi dìde tó máa ṣe justice yẹn lọ
Abẹ́ get me. Mo fẹ́ kí Instagram wá sókè kí n ṣàlàyé fún òpònú àdúrà olórí burúkú tó wọṣọ tútù inú oòrùn wọ́n wá ń tàn ẹ́ wọ́n sọ pé òun kọrin Àdúrà's voice is like Mohbad voice ẹ̀ dàbí ti Mohbad ni Mohbad ò fẹ́ sínú orin ló kọrin ló orin kọ Mohbad ò fẹ́ sínú immortalization ó orin kọ kókò má lu ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́yìn wọn lásán wọn ò rí ẹ fi sí olórí burúkú gbogbo àwọn promise tí mú mi promise ẹ nìyẹn kó tó gbórin sí Wùnmí àti bá gbé sórí wọ́ọ̀lẹ̀ Àdúrà èèyàn mélòó ló ti kọrin ló ti wo orin ẹ lórí stream station ẹ jẹ́ kí analyze fún ṣe pé òun náà daft bí ya ìṣe daft olórí burúkú ni olórí burúkú ọmọ tí Wùnmí pa ẹ̀gbọ́n ẹ̀ lójú ẹ̀ tó dẹ̀ lè sọ̀rọ̀ mo máa sọ fún gbogbo yín family mi o family gan ló máa pa yín ará àta ò ní pa yín tí family ò bá pa yín òun ló ń ṣẹlẹ̀ sádùúrà báyìí ẹ bá mi pọ̀ lórí burúkú ẹ̀ kẹ́ bá mi tag ẹ̀ kí n analyze ẹ̀ fún ṣe pé gbogbo àwọn tó ń tàn wọ́n ń tàn ni Àdúrà come over here ẹ jẹ́ kí n ṣàlàyé fún nǹkan tí ó yé máa ṣàlàyé fún okay Ìyábọ̀ náà post orin yẹn leni olórí burúkú ni Ìyábọ̀ àwáyé má ṣe rere aláyé bàjẹ́ ọmọ òfò ọmọ àlè ọmọ àdánù ìtorí ẹ̀ náà ló ṣe lọ gbé eléra Paul ṣé ó ń pe gbogbo ọkọ láyé ṣé bí ti Paul yẹn ni wọ́n ní káwọn ọkọ gidi dúró àwọn ọkùnrin tó gbangba sùn lọ yẹ ṣé bí ti Paul yẹn ni ẹ rí Paul ẹ pè yẹn lọ́kọ olórí burúkú apárí orí ẹ̀ dàbí agbárí ojúkú tó fi ń ṣe oúnjẹ ní Nàìjíríà ìyẹn lẹ pè lọ́kọ ìyẹn Paul yẹn olórí burúkú òkú èèyàn working cops á post ẹ̀ Ìyábọ̀ gbogbo nǹkan tó ju Mohbad rí lọ́wọ́ Wùnmí gbogbo nǹkan tó ju ọmọ ẹ gbogbo àwọn ọmọ ẹ méjèèjì tó máa rí lọ́wọ́ obìnrin àtọkùnrin nìyẹn olórí burúkú ọmọ ẹni tí ò láyọ̀ báwo ló ṣe fẹ́ fayọ̀ sínú èèyàn inú ò lè dùn dàbí iṣẹ́ dání mo ti sọ fún pé student ẹ̀ ní Wùnmí proprietor àwọn aláṣẹ́wó ni proprietor àwọn aṣẹ́wó Rita Lorry ni Ìyábọ̀ ẹ wo bó ṣe rí ẹni àti kékeré ẹni tárúgbó ti kékeré yẹ ẹ wo bó ṣe ń shrink láì ṣe èpè tí money wèrè ti ní HIV virus ni ó ń pín fáírọ́ọ̀sì kiri lẹ́kìnì olórí burúkú ọmọ òfò ọmọ àdánù Ìyábọ̀ ọmọ agún ẹ̀pá lẹ́kọ̀ọ́ yẹn gbẹ̀yìn ni lọ́kọ̀dé tèrè sílẹ̀ ọmọ fi ẹ́ bọ̀gún ni ọmọ fi ẹ́ kógbó ọmọ fi ẹ́ ṣètùtù Nàìjíríà ní Ìyábọ̀ olórí burúkú ọmọ òfò tó bá ṣú ọ̀fẹ́ mọ́ bọ̀ lọ́ndì tẹ̀ jẹ́ kiri ẹ̀ one on one wà á ti jẹ́ gbájú mo fi ìyá mi búra olóṣì ọmọ òfò mo hate ẹ with passion mo hate ẹ Ìyábọ̀ mo lè pa ìkànnì ó lè ti ń ṣèkà tipẹ́ ó ti jẹ gbogbo àwọn ẹgbẹ́ ó ti jẹ wọ́n lẹ́sẹ̀ tipẹ́tipẹ́ tẹ́ bá wá definition of evil tó bá ní kẹ́ sọ̀rọ̀ nípa evil ní school àbí kẹ́ kọ́ nípa evil tó bá ní give us example of evil personified Ìyábọ̀ ní kẹ́ fi ṣe example Ìyábọ̀ ní kẹ́ fi ṣe example evil personified òun promote Àdúrà olórí burúkú tọ́kì tọmọ ẹ wà ṣèbómi náà lòun náà kọ́ mbẹ̀ ó promote ọmọ ẹ olóṣì ọmọ òun lọ ṣe ń gbọ́ ọmọ ẹ náà lọ ṣe ń gbé tọ́ ṣe ń jùlẹ̀ ẹ ṣé àǹtí mi òun lọ ṣe ń gbọ́ ọmọ ẹ lọ ṣe ń gbé tọ́ ṣe ń jùlẹ̀ ọmọ ẹ oyeyeye Paul Okoye òdòdòdòdòdòdòdòdò ó jùlẹ̀ náà ni wọ́n mọ TikTok tó lọ mú ṣèbí bọ́ ọmọ ẹ ṣe gbẹ lọ́mọ TikTok ṣe gbẹ òbò tó fi ṣe sára kiri orí íńtánẹ́ẹ̀tì ọmọ ẹ náà tún ti gbé òun tí yàgbọ̀n lọ́mọ rán olórí burúkú Ìyábọ̀ olórí burúkú òbò sùlẹ́lẹ́ òbò dínàmẹ̀láyè olóṣì dínàmẹ̀láyè ó máa ń ṣakọ fún ni olóṣì olórí burúkú dínàmẹ̀láyè ó ti sọ pé òun fẹ́ marry aláyé bàjẹ́ ó ti sáré lọ́wọ́ aṣọ wedding ní l'Amẹ́ríkà olófò very wicked soul gbogbo ẹ̀yin fans mi tẹ̀ntẹ̀lé ẹ lọ unfollow ẹ̀ tí bá rí pé follow ẹ̀ máa block yín ẹ lọ unfollow Ìyábọ̀ Òjó ẹ lọ unfollow ẹ̀ she's evil personified. Now ẹ jẹ́ kí n ṣàlàyé fún Àdúrà Mohbad gan gbé Mohbad tó jẹ́ pé ìgbà tó ń bọ̀ lọ́run Ọlọ́run fi ohùn ó fi auto ó fi treble ó fi tenor sí lọ́fun ni Mohbad kọ́ kò síbi tí ò kọ́ dé wọn gbóhùn ẹ̀ agijù ló ti ń kọrin Àdúrà àti kọ́ pé tí Mohbad bá kú lógo ẹ̀ máa yọ Àdúrà ṣe fẹ́ gbọ́ Mohbad tó morin kọ nìyẹn o ká bá wá sọ̀wọ́ tó tiẹ̀ sún mọ́rin Àdúrà sórí ibi tó ti ṣí èrè tó ti daft ni pé ọmọ ìbejì méjì gan wà nú oyún ìyá wọn kádàrá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kádàrá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni Àdúrà ó rẹ tó máa lẹ́ṣọ̀ ẹni ó wá ń sunkún ó sọ pé òun kọrin sórin ló ń pè yẹn Mohbad ní tribal gan wọn ò gbọ́ Mohbad kú tó lògùn ẹ̀yọ̀
Wọ́n kò ní mú àdúrà. Ó ti gbàgbé pé àti Mohbad wà láyé. Òkè ló máa ń jókòó sí orí kan fi ṣe kan. Wọ́n ní kó lọ ṣiṣẹ́ ò ṣe. Àní kò bá wọn lu ṣẹ̀kẹ̀rẹ̀ gan. Wùnmí wá promise pé nǹkan tí Mohbad ò dúró ṣe wá ṣe. Ó wá ń bẹ promote. Wo bẹ́ ṣe wá yẹn. Èmi àti yín jọ máa mú nǹkan lẹ̀ nífẹ̀ẹ́. Èmi àti yín. Èmi ni máa rẹ́yìn gbogbo yín. Mi ìtọ́ mọ́ Mohbad o. Ṣùgbọ́n gbogbo àwa justice for Mohbad. Àwa la máa rẹ́yìn yín. Ìyábọ̀, wàá ṣìṣe. Wàá ṣìṣe wàá rà ní fẹsẹ̀ sí. Wàá gbọ́jọ́ ọlọ́jọ́ lọ Ìyábọ̀. Because mo mọ nǹkan tí bàbá Mohbad ṣe fún ẹ jẹ́ ìsọ̀kan tó ṣẹlẹ̀. Ṣé wọ́n ti pé bàtí Mohbad kú? Ṣé wọ́n ti pé òun àti olórí burúkú awáyé má ṣe rere Gistlover. Wọ́n fún wa ní narrative pé Naira Marley ló pa. Ṣé wọ́n ti Ìyábọ̀ dẹ̀ mọ̀. But because Ìyábọ̀ fẹ́ gba ẹ̀san lára Naira Marley, ó ní Naira Marley ló pa. Ṣé ń gbọ́ mi? Now, ọwọ́ àti sọ fún bàbá pé kan jẹ́ kan sọ bẹ́ẹ̀. But bàbá ń tẹnu mọ́ pé sẹ́ Naira Marley lè punish ẹ o. Ṣùgbọ́n Naira Marley kan ló pa ọmọ òun. Tẹ́ bá rántí pé Tonto Dike olórí burúkú àti ẹ̀rí yẹn mọ́ṣọ́ ti kú ni, ẹ jẹ́ ká dákẹ́ ìṣẹ́jú mẹ́wàá fún. Tẹ́ bá rántí pé Tonto Dike first time tí bàbá máa bá BBC sọ̀rọ̀, Tonto Dike update, máa wá gbogbo ẹ̀, máa wá fi wọ̀nyí jọ Sunday. Ṣé ti gbọ́? Tonto Dike update, ó ní despite the fact pé àwọn bẹ bàbá títí kó má sọ̀rọ̀, pé bàbá sọ̀rọ̀, ẹ̀ṣẹ̀ kan tí bàbá ṣẹ̀ wọ́n nìyẹn. Ìtorí bàbá sọ pé bàbá ò bá wọn support pé Naira Marley ló pa because Naira Marley kan ló pa. But gbogbo wa ò mọ̀ pé ọmọ Ìyábọ̀ Naira Marley ti do ṣé wọ́n ti pé Naira Marley sọ ó lọ́mọ àtìyá lòun fẹ́ máa dó sí Naira Marley dún ọmọ ẹ̀ ó tún dóyà ó tún gbéṣẹ́ rán wọn ó ló tún fún wọn ń gbómu. Gbogbo ẹ̀ ni máa play ẹ̀ níjọ́ Sunday kẹ́lẹ̀ gbọ́. Naira Marley dóhun àtọmọ ẹ̀ nǹkan tó expect lọ́wọ́ Naira Marley kò fún ibẹ̀ ni Naira Marley ti ṣe. Bàbá ò ṣẹ̀ wọ́n o nǹkan tí bàbá ṣe tó fi ṣe Ìyábọ̀ nìyẹn. Ìtorí bàbá ò bá wọn sọ pé Naira Marley ló pa Mohbad. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ promote orin àdúrà olórí burúkú aláyébàjẹ́ Mohbad wà láyé gan owó tí wà tọkọ ẹ jẹ ẹ tí Sunday ni ta nìyẹn mo pè lọkọ slip of tongue ni ìyẹn ọkọ ìyẹn buy one get one free tó bá ń dárúkọ example of non-living things kẹ máa pe Polo tó bá wá example of is a working corpse. Ó máa rìn bẹ́ẹ̀ tó ní bòtán lórí burúkú. Ṣé Ìyábọ̀ ṣé ò tí ì fi sọsọgọ́ bí àpà bòtán lórí burúkú ẹ̀ ni? Working corpse ní Paul olórí burúkú tó bá wà pàtí eyín ni wèrè máa fẹ́ bí tèmi. Ẹ lè rí kókó wọ́n bá kòkó náà wọn lówó. Olórí burúkú tó kẹ́ bá kí wá pè wọ́n sí ibi tó ti ń lọ́ọ̀ṣì. Eyín ni wèrè ń fẹ́ kiri. Èyí owó kò rí ná ibi tó ti ń náwó eyín ni wèrè ń fẹ́ kiri bí tèmi. Ó wá ní ìyẹn ọkọ ìyẹn management. Ẹ mọ káṣọ ya kan má ṣọ mi kan fi páàṣì ẹ̀ ó ní ìyẹn ọkọ Ìyábọ̀ olórí burúkú ní tírísọ́ọ̀mù bọ́ ṣe ń dòyà lọ ṣe ń dọmọ bọ́mọ ẹ ṣe ọmọ mi ló fine jù ọmọ mi celebrity ni ilẹ̀ kò máa tí ì lọ́kọ̀ àgbéjúlé àgbésùn àgbéjúlé ni wọ́n béèrè bible verse kékeré lọ́wọ́ ọmọ ẹ̀ máa wá play fún yín lọ́la bible verse kékeré wọ́n ń ṣe géèmù ni wọ́n ti ka half of the bible verse wọ́n ní kọ́ ọmọ ẹ̀ parí ẹ̀ kò mọ́ orí ẹ̀ dọ́ta spam tó fi dóyà ìkù lọ gbé sí lórí Ìyábọ̀ àwáyé má ṣe rere nǹkan tí bá ṣe fún ẹ lórí íńtánẹ́ẹ̀tì lọ pé gbogbo àwọn ìyá ẹ àwọn olórí burúkú tó tẹ̀lé ìyá àbíkú lọ pé gbogbo wọn ẹ tí tó kínkínní mi Mr. Management ni oúnjẹ tó tọ́ sájà mẹ́gbẹ̀ẹ́ fún mi jẹ rẹ́mínàǹtì ní Pọ́ọ̀lù oúnjẹ àjẹkù ní Pọ́ọ̀lù oúnjẹ tó ti bàjẹ́ ní Pọ́ọ̀lù ráìsì olókùúta ní Pọ́ọ̀lù ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù ní Pọ́ọ̀lù pàǹtí ẹ̀wà òkùnkùn bẹ́ẹ̀ ni kí n má fi ọkọ láyé ju kí n sẹ́tù fún Pọ́ọ̀lù lọ Pọ́ọ̀lù wọ́n ní apẹ́kọ́ tó jẹun kò ń jẹ́ ìbàjẹ́ ní Ìyábọ̀ ń jẹ́ ó jẹ́ ké sínú inú òdùn inú ẹ̀ tí òdùn ló ṣe wá síta ló wá sọpọ́tì àdúrà ó ké sínú àkúkú má fi ọkọ kò wá dájú ká fẹ́ rẹ́mínàtì ká fòkú èèyàn òkú èèyàn ní Pọ́ọ̀lù ẹ̀wù bó ṣe rí adé pé sí pátí kan máa náwó èyí ló máa fẹ́ bí tèmi. wọ́n ní ìkọ̀kọ̀ lóbìnrin máa fi ń fẹ́ ọkùnrin in every qualities tóbìnrin fi ń gbà fọkùnrin Paul kò ní kankan bẹ́ẹ̀ he lack every qualities tóbìnrin fi ń gbà fọkùnrin
báwo ló ṣe bó lórí burúkú sọ̀rọ̀ ó ti showcase àwọn mọ́tò antique àwọn mọ́tò bàbá jèsè nígbà ayé 1947 ọjọ́ agbára náà ti ọ̀sán dòwò ọdún 1947 ẹjọ́ ṣe pyjamas ló bá wọ̀ ni kò wọṣọ tó gbà rí olórí burúkú bá ń bẹ̀ ni nǹkan tó bá lórí sẹ́ẹ̀lì ni bá ń bẹ̀ ni ìtorí tí tẹ́lọ̀ bá ránṣọ yẹn fún gan kò ní wọ nǹkan tó tóbi bẹ́yìn. èmi náà mọ̀ pé mo nice èmi náà mọ̀ pé mo nice èmi náà mọ̀ pé mo nice ẹ má wọrí ẹjọ́ ṣé pyjamas ló máa ń wọ̀ ni mo fẹ́ jẹ bacon on toast má tó máa lọ Sunday full show la máa ṣe full show Ìyábọ̀ àwọn ayé má ṣe rere ìka ìdàbí kàtàǹgà lọ́pẹ́ gbogbo àwọn flagging team ẹ̀ Ìyábọ̀ lọ́pẹ́ gbogbo àwọn flagging team ẹ̀ wà láìkẹfọ̀ bẹ́ sí mi lọ́rùn màmá bú ẹ lọ olórí burúkú ẹ bá mi pé wèrè ẹ lọ wo Paul dáadáa ẹ lọ wo ṣòkòtò ẹ ṣé pyjamas ló ń wọ̀ ni kò ṣe pyjamas nǹkan tó bá lórí igbá ni bá ń bẹ̀ ni ẹ mọ̀ bàtà wà school táwọn mọ́mí wa tẹ bá wọ size 10 mọ́mí máa lọ ra size 13 ẹ ti mọ̀ ó máa bá ń bẹ̀ olórí burúkú ẹ lè rí ṣòkòtò gidi lédè ẹ lè ra ṣọ́ọ̀bì mi rí designer lọ́rùn ẹ̀rí bí ká wọ nílẹ̀ yá wa ti mú pọ̀ àti kírísì wílẹ̀ yá ti dàbí ìgbà tó ń fún rèké pa ẹ mọ̀ ṣẹ̀rí mango tó ti kan tó ti ṣá bí ó ṣe bá ṣọ́ọ̀ṣe máa ń rí lára ẹ̀ nìyẹn kò ní broad shoulder ẹ jẹ́ kó wọ sùtù ẹ máa sunkún kò ní kankan tó ní. he is a she ọkùnrin tó di obìnrin sisterhood olórí burúkú gba sisterhood lọ olóṣì ṣebí kọ̀ọ̀kan lè máa rí lọ́wọ́ ọkùnrin ẹ̀yin tẹ́ ní boyfriend ó lè jẹ́ spoken English ẹ̀ ó lè jẹ́ charisma ó lè jẹ́ tó bá wọ suit ẹ máa kó jẹ ni ṣẹ́mọ̀ ó lè jẹ́ height ó lè jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ wo dọ́tà ń gbọ́ fídíò Pastor Tobi gbogbo yín lè sọ pé ohun Pastor Tobi ó fẹ́ jẹ́ kẹtọ̀ sára gbogbo nǹkan lọ́lọ́ tó fi dùn pọ̀lọ́ ẹ tẹ̀ consider kankan mọ́kùnrin lára gbogbo nǹkan lọ́lọ́ fi dùn lórí burúkú ẹ̀ ṣé tí ìgbó tí kí English ẹ ní tó bá ń sọ English ẹ wò pé kí ló dé ṣábà lọ ti ṣẹ̀ṣẹ̀ mú dé ni olórí burúkú tàbá wá ń béèrè who have you promoted before kó lórí burúkú máa sọ pé òun promote danfo driver kò promote àwọn tó lógorí àwọn tó gowó ti wọ omi ló máa ń promote ẹ lè rí kó mi rí èèyàn Ìyábọ̀ ní kọ́pẹ́ ní kó mú èèyàn gidi tó promote láyé wa mi ti ráyè omi tí ẹ fẹ́ bú Paul lẹ́ni èyí ò ṣe fún Paul màmá búnjọ mi èyí tí mo ti wá ṣe nǹkan àní tẹ bá pè sí patíṣẹ́ ó máa lọ rẹ́rìn ẹ̀rín ló máa rí bẹ́ẹ̀ a máa ṣe bíi pé nǹkan kan fọ́ ni ẹ bá mi yọ bí tó ti náwó síta rí àwọn tó ní ibo náwó àbólórí burúkú ni ẹni Ìyábọ̀ oníbò náwó ó rí àwọn bọ̀bọ̀ yẹn ní kí ló kọ́ wọn náà àwọn bọ̀bọ̀ tó fáyìn tọ́jọ́ ra wọn yẹn kò ṣe Peter and Paul àwọn tó pupa yẹn e-money ó rí money ni ó rí money olóṣì àbàṣọ tá a máa níbò náwó ṣé e-money ó ṣe ibo tẹ́lá ti rí báyìí ní pàtí bó ṣe máa ṣe ní ká sọ pé yàn ló dúró yìí kọkùnrin máa rẹ́rìn bí wèrè ẹ á ní wèrè náà lára kò sí bó ṣe lè wo wèrè sàn tó ìran wọn kọ́ máa ní wèrè ni wèrè ara ìyá Ìyábọ̀ ló ta so ara Paul ẹ lọ sí pàtí báyìí ó máa ṣe báyìí ẹ lọ pàtí tó kẹ́ máa kí wá owó lọ́nà o pẹ̀fúmù lọ́ ra o olórí búkú ẹ̀rín ló rin. olórí búkú ẹ̀rín ló rin ẹ ló lóko ìyẹn mà lóko ẹni kó gbé wájú ṣòkòtò ẹ̀ síta ẹ gbé wájú ẹ ní kí Paul dúró báyìí ẹ wo kùbánà ẹ tẹ̀ máa ẹ má rìn kùbà ṣé kùbánà ò lọ́wọ́ ẹ wojọ́ tó kú màmá kùbánà gbogbo ibo ló kún bẹ̀ ilé ló lọ tààràrà ní Paul olórí burúkú wèrè sá lọ ní ìgbà tí ó mọ̀ ẹ̀pọ̀ máa ibo máa ń fowó tákà ni olóṣì ẹgbẹ́ ẹni okòwò ẹgbẹ́ orí yọbí sílẹ̀ aka ẹgbẹ́ Paul sẹ́gbẹ̀ẹ́ kẹwo nǹkan tó wú lábẹ́ àwọn méjèèjì nǹkan kì í sọ́dọ̀ orí yọbí kò sí kankan òbó obìnrin gan iṣu òbó obìnrin gan yọ nínú ṣòkòtò ẹ lè rí nǹkan kan lábẹ́ olóṣì ó ti ra mọ́ lábẹ́ ara mọ́ èèyàn gbọ́dọ̀ lápò ògbẹ́ náà kó má ra mọ́ nǹkan kan ló máa mú
o lè lápò gbẹ́kọ̀ nǹkan tí Ìyábọ̀ máa jogún nìyẹn ó jẹ́ lọ bá Dàróṣà tí Paul bá ti kú kó bẹ́ẹ̀ ń bá mú ẹ̀ àwọn Ẹ̀mbámọ́ family lọ bá Dàróṣà kó bẹ́ẹ̀ ń bá mú olóṣì pósítìwà àti tòótọ́ ní kéde àsọdọ̀ wọn Paul ló bá fi sin gbẹ̀yìn Ìyábọ̀ lọ́gbà kò ní ìdíkọ̀ gbowó lọ́wọ́ MIC o pósítẹ̀rà fún pòǹbàdì kọrin ẹ bá mi sọ fàdúrà Agijù ló ti ń kọrin àwọn bí Àmọ̀tẹ́kùn àwọn bí ejò àwọn bí àkééké àwọn bí ògúnfe àwọn bí màálù àwọn bí ẹlífàǹtì àwọn làdúrà àwọn ló ń gbórin àdúrà wọ́n tó ẹ̀ òun tọ́ kándù àwọn olórí burúkú kan wá ń bẹ ṣí ẹ̀ wà láì kò sí kọ́ bẹ́ẹ̀ lọ ṣí ẹ̀ ní House of Assembly ò lè mi ti gbórin orin tó kórí orí Spotify mi ti gbọ́ tí Mohbad gbọ́ àti ìgbọ́ tán wọ́n wá kúrò lórí Mohbad wọn bọ́ sórí ẹ̀ àbó lórí burúkú lélẹ́yìn bó ṣe bí ìyá ẹ̀ ṣe gọ̀ ìyá Mohbad ńlẹ́ o mo rí ẹ ládùúgbò tó lọ gbowó ní POS owó tó transfer fún ẹ ìyá Mohbad tó bá pé mo kọjá lẹ́gbẹ̀ẹ́ ní street ilé ẹ̀ yẹn àbọ̀wẹ̀ pé mo rí ẹ ó lọ gbowó ní POS mo ti ráyè tiẹ̀ lọ máa gbàjọ abẹ́ ẹ̀gbọ́n mi ni àti ìgbọ́ tí Mohbad tán ọmọ Alisa Babo ayiye ọmọ Alisa Baba mi tẹ wá tún gbọ́ tí Mohbad mi ti gbọ́ ti dádì ẹ̀ tán kò tẹ́ ṣe dádì ẹ̀ mi ti gbọ́ tí bàbá Mohbad tán dádì Bukky mi ti gbọ́ tí dádì bó tẹ̀ jẹ́ pé ebi àti dádì Mohbad ọdún 6 ló gbà lọ́wọ́ mi dádì mi náà ni bàbá gbogbo wa nísìn bàbá justice for Mohbad ni inú Mohbad ń dùn lọ́hùn ni ipe gbogbo yẹn dúró ti dádì òun ó ní kínkín èmi náà mo ti di tó wọn abókù sọ̀rọ̀ Mohbad ní kínkín gbogbo yín ó ní ẹ ṣe tẹ dúró ti dádì òun mo ti di tó wọn abókù sọ̀rọ̀ abẹ́ ẹ̀gbọ́n mi ni mi tí gbọ́ tí Mohbad tán ọmọ adiga ṣàpọ̀npọ̀ ọmọ aniga ṣàpọ̀npá màá wá fi ti Mohbad lé àdúrà màá wá fi ti Mohbad lẹ̀ mi tí gbọ́ tí Pokoto atọ́ màá wá fi ti Mohbad lẹ̀ màá wá máa gbọ́ tiẹ̀ àdúrà ṣé òun àìwá ni olórí burúkú tó wọṣọ òjò nú ẹ̀rùn ẹjọ́ ṣé ìlú òyìnbó ló ti ń kọrin búùtù ẹ̀ dàbí búùtù àwọn sójà rí àtijọ́ ẹ̀rọ wọn tó kọ àwọn sójà kékeré wọ́n wá ní ilẹ̀ láti Mẹ́kà Amẹ́ríkà títí lọ dé London àwọn sójà kékeré wọ́n wá ní ilẹ̀ àbí mẹ́bà rẹ̀ níka ẹ ti mọ àwọn búùtù yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó dáa now èèyàn ló burú jù o àyàn ló lórí burúkú mo fẹ́ fi nǹkan wọ̀nyí kí Mohbad tó kú ṣé ń gbọ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad especially àyàn ó máa sọ pé òun mọ social media lò ṣé ń gbọ́ mi ìgbà tí Mohbad kú tán gbogbo wọn mọ social media lò bọ̀bọ́ ẹ̀ nìkan kí ló kọ bọ̀bọ́ ẹ̀ ma block ẹ̀ tó pè mí yẹn don't call me please I'm busy mo ń bọ̀ mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí ni gbogbo yín tẹ́ ń wò mí àti ní Nàìjíríà ẹ gbọ́dọ̀ blacklist Zlatan ẹ má bá ara ṣọ́ ẹ bá mi sọ fáwọn ọmọ Ìgbò kọ́ bá mi kọ́pì ẹ̀ ẹ má wọnú ṣọ́ọ̀bù Zlatan Davido tó bá tún wọ ṣọ́ọ̀bù yẹn rajà ẹ gbọ́ mi. àbí kan tí mo sọ yẹ yìí gbogbo àwọn ọmọ Ìgbò ti raṣọ ẹ̀ mo ń bọ̀ ọ̀rẹ́ bòròbòrò kọrin kan ó ní ọ̀rẹ́ ta bá finú wọn ló ń dání o abaniláyọ̀ jẹ́ pọ̀jù nínú ọ̀rẹ́ jọ̀wọ́ ṣọ́ra fọ́rẹ́ lifestyle thank you sis lifestyle nìkan ló dúró tí ó bì lifestyle nìkan kò sí nǹkan tán tí fi bẹ bọ̀bọ̀ yẹn lifestyle ẹ lọ bá mi follow ẹ lifestyle sọ pé òun ò ní support irọ́ now ṣé rántí pé Wùmí sọ ní corona inquest ṣé rántí pé Wùmí sọ ní corona inquest pé mo bọ̀ ṣé rántí pé Wùmí sọ ní corona inquest pé 3 o'clock ni Mohbad kú ṣé rántí kí ni mo fẹ́ fàyọ 2 weeks ago lifestyle lọ update pé Mohbad kú ní 3 o'clock ṣé ń gbọ́ mi ìgbà tá máa find out
Ayan to update pé Mohbad kú ní 3 o'clock. Àbí kò yín. Àṣà Ayan ò tiẹ̀ débẹ̀ until lálẹ́. Alẹ́ ni Ayan débẹ̀. Gbogbo yín tẹ́ bá ti ń gbàdúrà ẹ bá mi máa ṣàdúrà fún lifestyle. Ọ̀rẹ́ Mohbad ni òun nìkan ló dúró tán tí ó support wọn. Kò sí nǹkan tán tí fi bẹ̀. Kò sí nǹkan tán tí fi bẹ̀ pé kó wá support wọn. Ẹ lọ bá mi follow ẹ kẹ́ bá mi ṣe àdúrà fún. Lifestyle a máa gbìmọ̀ pọ̀ rí justice ní lágbára Ọlọ́run. Àbẹ́ gbọ́ mi, ẹ lọ bá mi follow ẹ. Anything tí Ayan sọ pé God bless you. Ayan àṣé nǹkan tó sọ fún Ayan ni Ayan sọ síta. Ìgbà tá máa ṣe investigation. Ayan ò dé bí tí Mohbad ti kú until alẹ́. Ẹjọ́ ta ló sọ fún Ayan pé 3 o'clock. Ṣé kí n dẹ̀ sọ fún yín? Kò pé 2 hours tó update ìjọ yẹn. Wùnmí pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó lọ yọ update yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ ló yọ. Mi mọ handle tí bá padà wá máa wá sọ handle fún yín. Ẹ lọ bá mi follow lifestyle. Ẹjọ́ is a good and supportive guy. Ó refuse kò sí nǹkan tó ti fi bẹ́ẹ̀. Òun ò follow wọn, òun ò support wọn. Àní Ayan ṣe ó máa sọ fún Mohbad pé òun ò mọ social media lò. Táyà ní bá ti wá followers, àwa lọ gbọ́ mọ́. Ẹ̀ta bá finú wọn ló ń dání o. Abaniláyọ̀ jẹ́ pọ̀jù nínú ọ̀rẹ́. Jọ̀wọ́ ṣọ́ra fọ́rẹ́. Mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. Ayan close mọ́ Mohbad. Àbí gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. Mo ń bọ̀. TikTok tó ti mess up. Mo ń bọ̀. Ayan close mọ́ Mohbad àbí kò close mọ́. Mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí ni o. Èèyàn ló burú jù o. Àárín ọ̀tá ni Mohbad wà wọ́n dẹ̀ pa. Kò fura. Ó fura bọ̀ tó ṣe. You think say I know they see too many things ìmọ̀lẹ̀. Mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. I just follow him. Thank you. Èèyàn kan sọ pé I just followed him because of you. God bless you. Ẹ ṣé. Mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. Ṣé gbogbo yín mọ̀ pé Mohbad gbogbo àwọn tí Mohbad kọ orúkọ wọn sínú petition gbogbo wọn ni Ayan ń bá ṣe ọ̀lẹ̀lẹ̀ òbèlè máa fi wọ́n wọ̀nyí sìn àti Zalanta. Mohbad kọ wà láàrin ọ̀tá wọn kọ pàdánù máa fi wọ̀nyí sìn. Ayé níkà o ẹ jẹ́ kí n sílẹ̀. Abẹ́ gbọ́ mi mo ń bọ̀. Ó mà ṣe o. Tọ́dẹ̀ kọ orúkọ àwọn pípù ẹ wò. Ẹ ti Ayan, ẹ ti Róbèlè, ẹ ti rí gbogbo wọn. Ẹ ti rí mo ń bọ̀. Mo fẹ́ fi wọ̀nyí o. Ẹ ti rí nǹkan kan o. Àárín ọ̀tá ni Mohbad wà. Ẹ wò. Ẹ máa wò o. Ẹ máa wò o. Òbèlè yẹn nìyẹn o. Lára àwọn tó kọ orúkọ ẹ̀ sí petition. Òun nìyẹn o. Ẹ bá mi lọ follow wọn. Èpè ní kẹ́ máa bá mi dàbò wọn. Mo tiẹ̀ like ẹ̀ wọ́n gbé photo ẹ̀ síbì kan. Àwọn èèyàn lọ bá mi gbé ṣépè yàmá. Sam Larry nìkan kọ́ lè máa gbé ṣépè o. Ṣé rí gbogbo wọn. Àwọn tí Mohbad kọ sí petition. Àwọn Lion tó close mọ́ Wùnmí ló ń bá ṣọ̀rẹ́. Àwọn tó pa Mohbad ló ń bá ṣọ̀rẹ́. Àwọn tí Mohbad sọ pé wọ́n fi kú lé òun kiri tó sọ pé Egusi ló rẹ́ wọn. Àwọn ni Ayan ń bá ṣọ̀rẹ́. Are you all connecting the line? Ṣé ń connect line yẹn? Mo sọ fún yín pé bọ̀bọ̀ yìí Zalanta ló sọ bí tó ti máa wá ná Mohbad fún yín. Mo sọ fún yín àbí mo sọ fún yín? He was surrounded by enemies. Ṣó jẹ́ káwọn eléyìí máa bá àwọn eléyìí ṣọ̀rẹ́. Odindi èèyàn mà ló kù. Ọ̀rẹ́ yín tẹ́ ń gbé nínú ilé ẹ̀ ó kú. Àwọn tó wá kọ sí petition lẹ́ ń bá ṣọ̀rẹ́. Á jẹ́ pé wọ́n ti ń bá wọn ṣọ̀rẹ́ gan ìgbà tí Mohbad sọ pé wọ́n fi kó wá òun kiri. Àbẹ́mọ̀. Ṣé rí páyà nìyẹn ojoojúmọ́ ló ń gbé kéèkì lọ fún Wùnmí. Ṣé ẹni tó lọ ọmọ ọwọ́ Wùnmí ló ní kó máa gbé káyànù pretend kó máa gbé kéèkì lọ fún ni. Gbogbo yín tẹ́ ń wò mí lẹ́ni. Ẹ ní tẹ́nítìkà. Ìkà ò ní tẹ́nítì. Even Ṣèyí manager àgbésùn Zalanta. Àárín ọ̀tá ni Mohbad wà.
Àárín ọ̀tá. Mohbad ti ní manager. Wùnmí ló lọ mú Ṣèyí yẹn wá pé kó wá ṣe manager fún Mohbad. Ṣèyí yẹn wá jẹ́ òbò Zalanta ti do ó jùlẹ̀. Àárín wọn ni gbogbo wọn wà ní Mohbad nìkan wà. Mohbad nìkan ló yàtọ̀. Mohbad ò mọ kankan. Òun rò bóun lòun connect gbogbo wọn ni. Kò mọ̀ pé gbogbo wọn ti mọ́ra wọn. Òun ló dífá fún Bella Shmurda. Tó sọ pé kí Mohbad tún wá lọ lọ́yà òun ibi tí Mohbad gọ̀dé. Ayé ò ní mú yín. Ẹ ní tẹ́nítìkà, ìkà ò ní tẹ́nítì yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn yìí mo gbàdúrà fún yín. Ẹ ní jẹun ọ̀tá. Kò bá jọmọ ìyá yín, kò bá jọmọ bàbá yín, kò bá jọ rẹ̀ yín, kò bá jẹ́ ń tẹ́ ṣẹ́rìṣì jù láyé yìí. Òun ló fẹ́ ṣe bí ọ̀tá, òun ló fẹ́ mú yín fọ́tà, ikú máa pa wọ́n ni. Ó máa fò sọ́lẹ̀ wọ́n máa kú ni. Àárín ọ̀tá ni Mohbad wà kó fura. Bàbá ẹ̀ tó tún jẹ́ kó lọ bá kó rí sínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Wọ́n tún kẹ̀yìn òun àti bàbá ẹ̀ síra wọn. Wọ́n kọ etí ẹ̀, wọ́n di etí ẹ̀ sọ́wọ́ bàbá ẹ̀. Bàbá nìkan ló wá justice as far as I'm concerned. Bàbá nìkan ni. Ẹ wà tí bàtà ti ṣe justice for Mohbad. Gbogbo corona inquest, àwọn olórí burúkú tó pera wọn lọ́rẹ́ yìí. Wọ́n fojú jọ rẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n. Kò sí kankan ní wọn tó lọ sí corona inquest. Ṣé rí pé tẹni bàjẹ́ ò kàn wọ́n ìgbà tó mọ nǹkan tó ṣe. Wọ́n ti fẹ́ yẹ kí Mohbad lọ tipẹ́tipẹ́ wọ́n ti fẹ́ pa because wọ́n believe pé ó máa tayọ ọjà wọn lọ tó bá yá. Mohbad ò dẹ̀ láṣìírí gbogbo bó ṣe ń dùn fún bọ́lá ṣe ń gbéga díẹ̀díẹ̀ tó ti ń gbéga gbogbo ẹ̀ ló ń relate fún wọn. Mo béèrè lọ́wọ́ yín níṣẹ́ láti ìgbà tí Zalanta ti kọ Bọ́lá ńlé kí ló tún kọ lẹ́yìn yẹn. They were all envious of Mohbad. Bàbá ẹ̀ tó tún jẹ́ kó sáré fún ọdí etí ẹ̀ ni kò fẹ́ gbọ́rọ̀ bàbá ẹ̀. Wọ́n wá lo ìyá ẹ wo gbogbo àwọn tó lọ sí justice for Mohbad. Gbogbo yín ò mọ Mohbad rí náà. Àjèjì ni gbogbo yín. Àwọn tí Mohbad kú lọ́wọ́ ẹ̀ tó kú sínú tó kú lójú wọn, àwọn tó pera wọn lọ́rẹ́, ẹ wo billions of people ń jẹ́ tó fẹ́ sí. Àwọn lórí burúkú ibo ni gbogbo wọn wà lẹ́ni. Àrí ẹyọ kan ní corona inquest because they know what they've done. They don't want justice. If they truly want justice, they will be at that corona. Àwọn gan ló máa front justice for her, but they all kept mute because wọ́n mọ nǹkan tó ṣe. Mo sọ fún yín pé Wùnmí lọ tálé tó ṣílẹ̀kùn fún tààtà. Wùnmí, mo tún sọ fún ẹ lẹ́ni wò mí dáadáa. Ọwọ́ tí mo fi gbáyà ẹ̀, àyà ni mo fi gbá kò ìṣọyàn. Wùnmí wò mí dáadáa. Tí a bá gba justice, bọ́tà kò ṣe ṣòfò mi. Wùnmí, mi tí ìmọ̀ ẹ̀ tó lè máa dóṣẹ́ àgbà justice. Ká tó gba justice ẹgbẹ́jẹ́ ìtújà yín sílé ni Wùnmí máa ṣẹ̀sìn. Wọ́n kọjú ìjà síra wọn. Wọ́n àtakora wọn. Èwe lewé iyeye o, kò sí bẹ̀rù fọ́mọ lọ́run rárá. Èwe lewé iyeye o, kò sí bẹ̀rù fọ́mọ. Ayan, ikú ló máa pàyà ẹ̀. Ẹ bá mi gbé ṣépè. Ayan, ò ní ṣe oríire olórí burúkú ọmọ. Wọ́n máa gún ẹ ní gòpá ni. Olórí burúkú ọmọ òfò, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. Wọ́n lọ wà lórí TikTok yẹn. Bó ṣe ń wò mí yẹn, ó máa ṣọ́kú mọ́ ìyá ẹ̀ lójú ni. Ò ní jèrè láyé, ò ní jèrè lọ́run. Gbogbo nǹkan tó àwọn olórí burúkú ṣẹ́jọ́ wọn wà ní àbẹ́jọ́ Mohbad. Wọ́n pè yàn láyé àánú náà ń bá ṣọ̀rẹ́. Ó ti mọ̀ pé mọ̀ pé ẹni tó ń jáyà àánú náà ló máa pààyàn gbẹ̀yìn. Olórí burúkú tí ò bá ṣe kú Mohbad ta ló mọ gbogbo yín. Ẹ̀yin ọmọ ẹran kò játijàti. Ẹ̀yin ọmọ òfò. Gbogbo yín lè máa kọjú ìjà síra yín, máa kọ̀bọ́n síra yín, máa gúnra yín pa ni. Bẹ́ẹ̀ ṣe gún Mohbad lẹ́ṣẹ̀. Èdí máa di gbogbo yín máa gúnra yín pa ni. Àfi tọ́lọ́run ò bá sí lókè. Ẹ máa gúnra yín pa ni. Bẹ́ẹ̀ ṣe gún Mohbad pa lẹ ṣe máa gúnra yín pa. Àfi tọ́lọ́run ò bá sí lókè. Ẹ̀yin olórí burúkú. Sanwó-Olú olórí burúkú. Ẹlẹ́nu ṣútì bí ìṣùkọ àgbàdo. Ó ugly ìyàwó ẹ̀ ugly. Ẹ wò ìyàwó ẹ̀. Wèrè lọ gbé ìyá ẹ̀ tó fi 10 years jù lọ. Wàá máa ṣiṣẹ́ náà Sanwó-Olú. Èèyàn gbọ́dọ̀ gbé irú ìyá yẹn náà kó má ṣiṣẹ́. Ìtorí tí ìyá yẹn bá di àbíyamọ gidi ni. A ti pè é sí kọ̀rọ̀ pé ẹ bá wa wá justice fọmọ ẹ̀. Ṣùgbọ́n ìyàwó ẹ̀ náà ṣàbíyamọ gidi.
òun ló mú wọn ton ṣe lift tó lu ọmọ nínú family kú tíyàwó ẹ̀ sọ pé àwọn ẹyẹ jomi jòkè àwọn ẹyẹ jomi jòkè àbí mi ma ráyè láti login mi ráyè ó ti Facebook TikTok ní kí ma login me I can't login now I don't have all that kini láti login bí báyìí tó lórí burúkú ní TikTok yìí kí ló fa login sin èmi ò ráyè gbogbo ilé TikTok wọ́n play yìí tó kù fún yín ẹ jẹ́ ká wá máa lọ kí mo fẹ́ sọ mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ jẹ́ kí TikTok gbọ́ mo update lánàá mo kọ orúkọ èèyàn kan síta ọ̀rọ̀ lédè yẹn mo fẹ́ sọ bò máa sọ àsọ next time ẹ jẹ́ ká máa lọ because mo ń lọ bí iṣẹ́ ṣe ń gbọ́ mo sọ fún yín pé mo ò ní pẹ́ mo ń lọ bí iṣẹ́ TikTok ti wálẹ̀ ó dẹ̀ ń béèrè ṣé kò ṣe pọ́n tiẹ̀ tí á kí TikTok mi ìtòrò ń béèrè kinní mi. Ó ní kémi login ṣé lórí burúkú ní TikTok ni gbogbo nǹkan tí China ṣá ló máa ń yọyẹ àwọn olóṣì ẹ jẹ́ kó ṣì lọ́tẹ̀ ẹ̀ bá ní nǹkan fún wa. ẹ jẹ́ máa lè torí mi ò tẹ̀ ráyè gbogbo ilé torí ó máa ń take time ó máa béèrè wo ó máa ní kí n lọ mú ìyá mi tó ti kú wá gan TikTok ló búkú yìí. Abẹ́ ẹ̀ gẹ́ẹ̀tì kan tí mo sọ. Ó ní kí n reactivate skip jọ swipe up okay ó ti padà wá Ọlọ́run ló ní mi ìdá wèrè lóhùn wèrè ìgbà tí mo dá lóhùn ya padà wá mo dẹ̀ fẹ́ jẹ bacon on toast o mo yọ Ọlọ́run jẹ́ ó bá mi ṣe báyìí mo fẹ́ jẹ bacon on toast ń bọ̀. A tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ a máa lọ ẹ jẹ́ ń lọ jẹ bacon on toast mi. Wọ́n ti flag TikTok wa Ayan ìyá ẹ̀ ò ní jèrè Ayan olórí burúkú ọmọ tó bá ṣọ̀ fún yẹn fàdírẹ́sì ilẹ̀ tó bá náà yín pa sékò yẹn kẹ́pẹ́ mi lọ́mọ àlè tó bá ṣọ̀ fún ìyá láyà gbogbo yín wọ́n tẹ̀ ti fún mi ní nọ́mbà yín ẹ má wọrí màá wá yín fúnra mi ẹ má wo ti yín màá wá wọn fúnra mi ẹ má wọrí màá wá wọn fúnra mi. Ayan bó ṣe flag show yìí bí bó ṣe máa gẹ́ẹ̀mí ẹ̀ kúrú nìyẹn bó ṣe máa dẹ́ẹ̀mí ẹ̀ légbodò nìyẹn olórí burúkú ọmọ tó bá dijọ́ nǹkan ẹ̀yẹ ẹ̀ wọ́n máa dẹ́ẹ̀mí ìyá ẹ̀ légbodò bó ṣe dẹ́ẹ̀mí Mohbad légbodò fún bàbá ẹ̀ wọ́n máa dẹ́ẹ̀mí ẹ̀ légbodò fún ìyá ẹ̀. Ayan fún pé mo wá sí platform ẹ̀ o wá sí platform o wá flag mi Ayan ọwọ́ tó fi flag yẹn o tún fi ṣe nǹkan rẹ̀ mọ́ láyé Ayan ẹ̀yin ọmọ jàtìjàtì ṣé mi tọ̀nà wọ̀ rẹ ni ṣé mi tọ̀nà wọ̀ ayín ni ẹ ní ṣó kí lórúkọ ẹ̀ náà mímọ́ kí lórúkọ ẹ̀ lórí TikTok ikú máa pa ìyá ẹ̀ máa wọlé wá bá ìyá ẹ̀ ni kí lórúkọ ẹ̀ lórí TikTok olóṣì ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ agùnmánìyẹ ó dàbí okùn ṣòkòtò olóṣì àwọn ọmọ tí ò lálùbáríkà lára àlùbáríkà kan ṣoṣo tó ran gbogbo wọn ti pa jẹ ẹ̀rí tí gbogbo wọn rí kan ṣe kan mọ́ wọn rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbégbà mọ́ TikTok èwo mo join ní iná ṣé TikTok gidi lélẹ̀ ó dàbí kò ń ṣe gidi ò fake wọn yẹn nìyí o ṣé mi mo ní TikTok iṣẹ́ ń bọ̀ no kò ń ṣe tí mo ń bọ̀ nù no TikTok mi kọ́ lílẹ̀ ẹ jẹ́ kí n calm down this is not the real one ẹ jẹ́ kí n calm down end now. ẹ jẹ́ ká máa lọ ẹ má wọrí bó ṣe máa flag òbò ya wọn mú tó ṣe máa flag òbò ya wọn mí nìyẹn tó bá yá kí ló kọ ọmọ lórí burúkú tó jálà bíi táwọn mò ń gbé fọ́tò ìyá ẹ̀bọ̀ ní orí íńtánẹ́ẹ̀tì lọ́la ṣe lórí burúkú ní ẹni Mohbad nìkan ló fà inú wọn ẹ gbogbo wọn ṣe ugly wọn look dirty wọn look unkempt ẹ gbogbo ṣe rí àwọn olóṣì àwọn oní rag jeans láì ṣe rag day wọn wọ rag jeans láì ṣe rag day àwọn olóṣì wọn ní fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kí n sọ èèyàn tó jẹ́ ẹ wo Mohbad very handsome tall boy with broad shoulder
olórí burúkú jealousy tí Paul ó ṣe tó jealousy náà nìyẹn ìgbà tó wá sí London Ìyábọ̀ gbésùmọ̀ ó lẹ̀mọ́ olórí burúkú Paul ó ti rò pé ó dó Ìyábọ̀ ìgbà tó mọ̀ pé ship idiot ìyàwó tó fẹ́ àwọn olóṣì they were milking him exactly wọ́n kàn milk ẹni wọ́n wá di etí ẹ̀ sí bàbá ẹ̀ tó jẹ́ kó wọ́n lọ́wọ́ ẹ ṣe jàre gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí máa ṣe show yẹn ní máa ṣe ń jọ Sunday ṣe ti gbọ́ máa rí yín Sunday jẹ́ kí n máa lọ I love him so much honestly ìgbà tí mo wá di wá kú lèmi wá miss ẹ̀ I miss him so much I don't know him but he's somebody that's well mannered exactly ẹ gbogbo wọn bíi tọ́ọ̀gì bíi olóbùkọ àwọn ọmọ òfò àwọn ọmọ àdánù àwọn ọmọ táyé òye Ayan olóṣì onípátá kan fọ́sẹ̀ kan oníṣòkòtò méjì ọpẹ́lọpẹ́ Mohbad lára ẹ̀ olóṣì ó dàbí àwọn ọmọlàgídá ń pálí ẹjẹ́ máa lọ Yínká thank you ẹjẹ́ máa lọ máa rí yín ṣe gbọ́ mo kàn ní mo gbọ́dọ̀ sáré jáde láti sọ kí ni petition yẹn ni à ń dúró de Sanwó-Olú àtàwọn pathologist olórí burúkú ṣẹ́rí yẹn náà ọmọ arrest ẹ̀ náà pathologist tó gbé full chest ẹ̀ dáde tó wá kàkàkùkà fún wáńjọ yẹn ọmọ arrest ẹ̀ àti send photo ẹ̀ àti send gbogbo information ẹ̀ sáwọn àwọn company yẹn because àwọn ló sọ fún wa pé original àwọn gbé wá fún wa bó bá ṣe ń lọ máa jẹ́ kẹ́ mọ̀ ṣẹ́ gbọ́ bó bá ṣe ń lọ máa jẹ́ kẹ́ mọ̀ but a lot of this is going on underground ṣó ti yé yín tó bá ṣe ń yield ẹ̀ máa máa rí we are not keeping quiet Baba is not relenting until we get justice we are not relenting ṣé ti gbọ́ Ọlọ́run á dẹ̀ kó gbogbo wa yọ á dáàbò bò wa Ọlọ́run á dúró ti gbogbo wa ṣé ti gbọ́ I love you all so very much God bless you all yeah so we will see you àríra níjọ́ Sunday dàgbára Ọlọ́run ṣé ń gbọ́ kò jẹ́ kí n jáde lẹ́ni bọ̀ mo kàn pé no we have to come and talk about it so ẹ jẹ́ kán dúró kán wá gbé reason tó fi gbé rọ́ síta tó máa ti gbé síta àwa àti nǹkan kan ti wà tá máa fi láàkì wọn náà a kàn dúró ni wọ́n ní kí má ti gbé síta so tó bá ti gbé reason yẹn síta a tún gbé síta fún wọn but for now ẹ máa cast gbogbo wọn ẹ máa àti Wùnmí o àtàdúrà o àti Dàróṣà gbogbo bí tó bá ti ń comment sí ẹ máa lọ counter wọn bẹ̀ lórí Instagram lórí Facebook lórí TikTok ẹ máa lọ counter wọn bẹ̀ ṣé ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ I will see you soon God bless you that girl tó náà mú tí FBI mú l'Amẹ́ríkà yẹn mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ but mo fẹ́ sáré jẹun kí n tó máa lọ síbi iṣẹ́ torí time ti lọ mo fẹ́ sọ̀rọ̀ girl yẹn because many people mọ̀ tẹ́ bá rí nǹkan tó ṣe ní last year ó sọ gbogbo ṣiṣẹ́ dáláìmọ̀ ṣe ni báwo lèèyàn ṣe máa jí owó ìjọba ó dẹ̀ flash ẹ̀ tó yẹn kí ló máa ń ṣàwọn tó máa ń jí owó ìjọba náà ó fraud ìjọba tó yẹn ó dẹ̀ tí wọ́n ń rọ̀ bẹ́ẹ̀ to their face ẹlẹ́nu òwìwí awítọ́mọ pé woodpecker ó lóun ń bọ̀ Manchester kò bá wá sí Manchester ní káyé ìyá ìwà bàjẹ́ sí bíbá tí glam àṣẹ ojí gbogbo owó yẹn ni kéèyàn ṣe kéèkì 20 million lórí fraud ṣé kò báwọn Americans sí stupid ni alébìtì ẹ̀rọ bí ìgbà tó sọ pé ṣé owó ẹ̀ ni èmi náà kọ́kọ́ sọ pé ibo ló ti rówó yìí tó bá tiẹ̀ lówó yìí gan lọ fún àwọn ọmọ tó ń wá tó ní ìdí ẹ̀pù kéèyàn gé kéèkì 20 million wọ́n lè ròyìn kéèkì yẹn wọ́n náwó èsì ẹ̀ ni ta ló ń bá ṣe competition mo fẹ́ ṣe full show ni mo fẹ́ ṣe because mo fẹ́ ká fi ọ́ní ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń kọ́gbọ́n nobody is in competition with anybody ó wá ṣe wedding gbogbo àwọn tó bá lọ first class ló fi wọ́n sí ó lóun ṣé kí wọ́n ṣọ́ọ̀kì yín àwọn ọ̀rẹ́ ẹ̀ gangan ló sell out àwọn ló kó bá do America ti ń watch ẹ o wọ́n ló ti ń lo jìbìtì yẹn tipẹ́ bí kó mọ orúkọ company kó fi gbowó kó mọ orúkọ company kó fi gbowó àbí kò tí mo sọ yé yín mo fẹ́ lọ wá wedding yẹn máa fi wọ̀nyí kẹ́lẹ̀ mọ́ bí tí mo ń sọ torí many people mọ ẹni náà last year ló ṣe wedding kò ṣe pé kò ṣe wedding rí o ọkọ tó fẹ́ ti lọ́mọ 3 òun náà ti lọ́mọ 2 ó ṣe wedding yẹn tó yẹ pé ó sọ àwa ṣiṣẹ́ ó sọ wá dọ̀lẹ àwọn èèyàn wá pé God when èmi òkúkú wọn gbé ọlẹ́gbẹ́ ṣiṣẹ́ God when gbogbo nǹkan tó wọ̀ pátá ó wá lọ ń send ẹ̀ sáwọn bloggers lórí social media wọ́n wá gbé báàgì tó bá gbé yẹn wọ́n kọ yẹ sí báàgì ẹ̀ tó kéré jù nínú báàgì tó gbé yẹn pọ́ọ̀sì tó kéré jù 5,000 6,000 ni
àṣẹ fraud ló ṣe èmi ò ní kéèyàn má ṣe fraud o ẹni tó bá mọ̀ ṣe kó má ṣe tó bá dẹ̀ mú náà wá mú but kó wá ṣe fraud àbí kò yẹn kó wá ṣe fraud kò tún wá máa rọ́ọ̀bẹ̀ sójú àwọn tó ṣiṣẹ́ ṣé wọ́n mọ̀ pé àwọn people yìí máa mú wọn ni ṣé wọ́n mọ̀ pé àwọn people yìí ṣé wọ́n mọ̀ pé máa mú wọn ni ṣé wọ́n mọ̀ ni àwọn people yóò stupid òun ló ṣe wedding yẹn wọ́n ti ní tí glam ó ti mú page wálẹ̀ mo ti sọ pé nǹkan tí bá sọ fún yín mo fún yín ló fòsẹ̀ èmi ti gbọ́ ti pẹ́ bọ̀ mo kàn ṣe investigation mi ni FBI ti ń sọ tipẹ́tipẹ́ ó ti mú page wálẹ̀ gbogbo àwọn tó pè síbẹ̀ yẹn àwọn Elégùṣì gbogbo wọn but girl kan ló ní kó bóun invite wọn ẹ máa fagídí jayé ṣe dandan ni tí glam kí mo ṣe fún ẹ ò fẹ́ jẹ́ èso tọrọ ó ti ṣe kéèyàn ṣe kéèkì 20 million kéèkì 20 million báwo ló ṣe jẹ́ wọ́n náà waste gbogbo kéèkì yẹn ni ìtorí ẹ fẹ́ ṣe pepper dem one pepper di ìyá ẹ̀ ń sìn Tóyìn ẹlẹ́nu woodpecker very ugly ẹ̀kẹ́ bó ṣe papọ̀ ni ṣógun láyé ni ó ti wá fíìmù yẹn for a long time the wedding was so loud aláwọn ọ̀rẹ́ lára àwọn tó kó lọ sí Nàìjíríà àwọn náà ló sell out wọ́n ní táyé bá ń yẹ ní ká máa ṣọ́ra ọ̀nà lè di fraud Medicaid kó get away ó máa fraud wọn o oríṣiríṣi orúkọ family orúkọ tó ti kú orúkọ bàbá tó ti kú orúkọ ẹ̀gbọ́n tó ti kú gbogbo wọn ló fi gbowó ó wá ní owó yẹn ó tẹ̀ wá lọ fi invest ó wá fi ṣe kéèkì 20 million gbogbo àwọn Elégùṣì tó lọ bẹ́ńjọ́ yẹn àwọn Akíṣíkù gbogbo wọn ló fún lówó wọn ò dédé lọ gbogbo aṣọ tí gbogbo wọn wọ̀ ọ̀fẹ́ ló fún wọn ó ṣàǹfàgídí wá fèmù ṣá ó ṣàǹfàgídí wá fèmù ṣá ẹ wo bí tí fèmù wá láǹdí ẹ̀ sí ní ìgbà tó mọ̀ pé ó defraud American government ni kí tó láòdẹ̀ tó yẹn èmi ó yá lọ ra fi kọ́ estate sákúrẹ́ kó máa manage nǹkan ẹ̀ àwítọ́ wọn sọ pọ́kọ ẹ̀ senator tí ó ní constituency àwa sọ̀rọ̀ olùfẹ́ sù wa ó bá wá bá mi ní Manchester kí tí ẹ wà tàbí gúgúrú olóyin tí glam gbogbo ṣe ṣègbésí ayé mo ní kẹ́ lọ wo bẹ̀rẹ̀ ọmọ atẹ́rọ̀ fọwọ́lé gidi gan ni ó fa Akíṣíkù àti Elégùṣì lówó kan tó lọ sí pàtí yẹn ni gbogbo wọn tẹrí pàtí yẹn aṣọ ọ̀fẹ́ ló rà aṣọ ọ̀fẹ́ ló fún wọn òun ló dá ṣe pàtí ẹ lọ wo gbogbo àwọn fámìlì ẹ̀ kò wá fowó yẹn tọ́jú wọn tẹ́ báyìí báwọn yẹn ṣe rí ńjọ́ yẹn ẹ lè sọ pé òun ló náwó yẹn ẹ wo Rasaki Ramoni náà Hush Puppy she's so desperate for fame and tọ́lọ́run ò gbéga lọ́rọ̀ wọn tọ́lọ́wọ́ bàtà gogoro you don't have to star kì í struggle kó tó shine stars don't struggle to shine ànígbà kan tún náwó fún wọn tán mọ̀ kan tó sọ ni ó bá bàtà ń jọ kejì we don't want your money gbogbo ẹ̀yin tẹ́ náwó fún wa àfẹ́ owó yẹn a máa lọ kó fáwọn àwọn school kankan fi ra chair okay mo wá sọ fún ó fẹ́ kó fún school kan fi ra chair do you have to come out and talk about it àwọn nuisance àwọn miscreants àwọn bí Ìyábọ̀ wọn sáré lọ ń follow ẹ̀ àwọn mojú ọ̀rọ̀ lárí tó ń pọ̀ lálọ́lá yíyànnú àní wọ́n náwó fún sẹ́ wọ́n dẹ̀ náwó gidi kan náà fún low update thank you we don't need your money thank you for all the money you spray we don't need your money unfortunately we are taking the money to one school to go and buy chairs àní mo láti ṣe ṣó jẹ́ yẹn pé ṣé o mọ̀ pé o disrespect àwọn tó fún ẹ lówó ni bó ṣe kọ́ nìyẹn Sister Shola I want to update and say thank you to people that spray us money. We don't need your money. We are okay. We are very, very okay.
we are rich. We will take all that money. We will take it to one school to buy chair. Ó wá rubbish gbogbo àwọn tó náwó fún. Wàsíù lọ pè sí party yẹn kò mọ̀ Wàsíù rí. Wàsíù ṣẹ̀ṣẹ̀ ń gbé tí sí lẹ́nu ni pé kí lorúkọ yín mà. Ṣẹ̀ṣẹ̀ ń gbé tí sẹ́nu ọkọ ẹ̀ ni kí lorúkọ yín sà. Ó wá lọ lo jìbìtì fún Amẹ́ríkà. Tó bá sọ pé kíni máa wá fi wedding yẹn wọ̀nyí. Ó dàbí gbogbo ó ti mú wálẹ̀. Abẹ́ lórí sílẹ̀ bá mi sáré lọ wo lọ́dọ̀ abẹ́ lórí sílẹ̀. Bí àyẹn náà ti flag gbogbo ẹ̀. Àní tẹ́ bá rí cake wedding 20 million. Olórí burúkú èèyàn ló máa ṣe cake 20 million. Ọ̀tẹ̀dọ́lá gan tó ní owó 20 million yẹn kò ní ṣe cake 20 million. Zuckerberg ò ní ṣe cake 20 million. Dangote ò ní ṣe cake 20 million. Bukola Saraki ò ní ṣe cake 20 million. Àwọn olórí burúkú ọmọ atẹ́rọ̀ fọwọ́lé bí Ìyábọ̀ tí ya wèrè tó fòkùn okùn ṣòkòtò Paul lọ fi sòyá ìmọ̀lẹ́gbẹ̀ngbẹ̀. And she's going to make my bacon. Ẹ jẹ́ kí n máa lọ kí n lọ wá fídíò yẹn. Máa wá fi wọ̀nyí. Ẹ̀rẹ̀kẹ́ Elégùṣì ó sọ̀rọ̀ ìdí just call my name and I'll be there. Just call my name, I'll be there ni Elégùṣì. Ànáwó lọ fún wọn àti Akínsíkú. Ṣé mẹ́ka Akínsíkú ìyàwó amúra tán bí akírímù ìyàwó ẹ̀ ló ń lò ní kò yé mi. Àwa wọṣọ obìnrin. Owó lọ fáwọn méjèèjì tó fi wá bẹ̀yìn. Aṣọ ọ̀fẹ́ lọ́wọ́ fún wọn. Aṣọ tẹ́rí tán wọ̀ yẹn. Ọ̀fẹ́ ló kó fún wọn. Ó ṣàfẹ́ jẹ́ olóhùn fẹ́ celebrity. Mo wá wò wọn náà mi rèyàn gidi ń party yẹn. Wọ́n ní ọkọ ẹ̀ senator tí ó di constituency. Mi rèyàn gidi ń party yẹn. Ẹ mọ̀ kọ́ pé ro kọ̀ọ̀kan ní àwọn olówá sí 50th birthday BJ. Àwọn Saraki, àwọn nǹkan tó dáhùn mi. Àwọn Saraki, àwọn Bukola Saraki, àwọn Dangote, àwọn Ọ̀tẹ̀dọ́lá, àwọn èèyàn gidigidi, àwọn Ọbásanjọ́, àwọn Àìgún Ìròsì, àwọn Abacha. Ṣé wá jẹ́ pé àwọn òkú ló wá sí birthday mi báyìí? Ṣé mi náà ti dòkú báyìí? Lè réyàn gidi. Wọ́n ní kọ́ pé rókọ̀ làwọn tó wá sí party yẹn. Àwọn bí Elégùṣì, àwọn bí Akínsíkú tó yẹ pé ọmọ máa fọwọ́ ra ṣòkòtò ní tí Wàsíù bá ń kírun. Wàsíù kọ́ máa ń wò ṣe fún wọn ni. Kò ṣe pé wọ́n náwó fún. Àwọn wo ló wá síbi party yẹn? Àwọn bí Polo. Olóbùkú. Owó làwọn ẹgbẹ́ náà party ẹ̀rín ní wèrè máa ń rí bí wèrè. Olóṣì. Wọ́n ní kó náwó ẹ̀rín lórí. God forbid button. Paul ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti wá God forbid button. Paul ní kẹ́ máa kọ síbẹ̀. God forbid button. Paul ló ń jẹ́. Ẹ jẹ́ ká máa lọ. Àwọn bí King Charles, àwọn bí Queen of England, àwọn tó ti kú Sani Mubamingu, àwọn bí Yar'Adua, àwọn bí Abacha, àwọn tó ti kú lèmi Mubamingu. Àwọn tó ti kú lèmi Mubamingu. Àwọn bí Mohbad, àwọn tó wà party mi ni. Ẹ jọ̀ọ́ ṣé mi náà ti dòkú ni. Àwọn tó ti kú ni mò ń pèsè party mi. Ó tán ni. Tẹ́ bá ti wá God forbid button. Paul ní kẹ́ máa tẹ̀. Mi bá wọn Yèyé Judy Mingu. Àwọn bí Àgún Ìròsì. Àwọn bí Yar'Adua. Àwọn tí àwọn òkú Àjàṣáyé. Àwọn Awólọ́wọ̀. Àwọn ni Mubamingu. Àwọn bí Mohbad. Mi bá wọn alàyè Mingu. Àwọn òkú. Ṣé mi náà ti dòkú báyìí? Àbájọ tí mò ń gbọ́wọ́ Mohbad. Àbájọ tí Mohbad ń bá mi sọ̀rọ̀. Tó